lọ́kàn àti lóhùn wa, ẹni ń ṣohun ìyanu nínú ẹni tí aráyé ń yọ̀. Gbàtà wà lọ́mọwọ́, òun ló ń ṣètọ́jú wa, ó sì fi ẹ̀bùn ìfẹ́ ṣe ìtọ́jú wa púpọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́, ọlá àti ojúrere rẹ̀ lórí wa tó fi fún wa ní àkọ̀tun ọlá rẹ̀ láti wá sórí àkọ̀tun ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Ọkàn wa, omi ara wa, ẹ̀jẹ̀ ara wa, ó dá gbogbo ọpẹ́ àti ọlá padà sọ́dọ̀ adániwáyé nìkan, ọba tó fi àánú gbà wá, tó fi àánú pa wá mọ́. Èní ni Friday àkọ́kọ́ nínú oṣù keje ògbólógbòó ọdún 2026. Ìlàjì àkọ́kọ́ ọdún yìí àmà tí ń lajá lọ. Adúpẹ́ nítorí pé ìrànlọ́wọ́ rẹ̀, ọlá rẹ̀, ìbùkún rẹ̀, ìdáǹdè rẹ̀, ojúrere rẹ̀, ààbò rẹ̀ ó fi pa wá mọ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu lórí ìkànnì Sweet 107.1 FM ní Òkè Tèmídúré nílùú Abẹ́òkúta. Tìrẹ ni ọlá Ọlọ́run, tìrẹ ni ògo, tìrẹ ni gbogbo agbára. Bí a ti ń dúpẹ́ lọ́wọ́ ọba dániwáyé náà là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò fún ìtẹ̀síwájú ètò yìí, gbogbo ẹ̀yin tí Ọlọ́run lò tí ń gbàdúrà fún wa, gbogbo ẹ̀yin bàbá bàbá àti màmá màmá tẹ̀ ń tọ́ ọbọ̀ ìṣúra yín wípé kó ètò yìí kó máa tẹ̀síwájú. Mo gbàdúrà lórúkọ Jésù, ọlá Ọlọ́run, ojúrere rẹ̀, ìbùkún rẹ̀, ìdáǹdè rẹ̀, ìwàláàyè rẹ̀, lórúkọ Jésù yóò jùmọ̀ wà pẹ̀lú gbogbo wa. Oṣù July tá a wọ̀ yìí, oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa, oṣù ìdùnnú ló máa jẹ́ fún wa, oṣù àlàáfíà ló máa jẹ́ fún wa, oṣù ìfọ̀kànbalẹ̀ ló máa jẹ́ fún wa lórúkọ ti Jésù Kristi. Ẹ ti ń sọ lórí ètò Ohun Àwọn Kerubu pé ẹ bá wa pe àwọn agbọ́ Jésù wá, ẹ bá wa pa àwọn agbọ́ Jésù wá. Lónìí àlejò pàtàkì mi ti wà nínú ilé, ṣùgbọ́n kí n tó gbé wọn wọlé dáadáa, ẹ jẹ́ ká kọ́kọ́ dókè lọ́hùn ká mú orin ẹ̀mí wá sétí ìgbọ̀nyìn. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Bẹ́ẹ̀ ni bá a ti ń ṣiṣẹ́, à ń ṣiṣẹ́ ká lè rí ìgbàlà níkẹyìn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ lórí ètò tòní. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní, àwọn ni alága fún ìjọ Cherubim and Seraphim Church Agbọ́jésù Conference ní Ogun State Chapter. Àwọn náà sì tún ní alága fún CNS Unification Church of Nigeria Odeda Local Division. Àwọn ni àlejò wa lónìí. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji JP tí gbogbo èèyàn mọ̀ sí bàbá Kamka. Àwọn ni àlejò wa. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé olóòtú. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. A kí gbogbo ẹ̀yin ènìyàn wa tẹ́ ibi tí gbogbo tí ẹ ti ń gbóhùn lé iṣẹ́ Sweet FM 107.1 FM. A kí gbogbo wa pé a kú ayọ̀ oṣù tuntun o. Oṣù yìí á dùn fún wa o. Àmín. 7 is a perfect number. Gbogbo tá a bá dáwọ́ wálé lóṣù yìí ó máa ṣe é ṣe, ó dẹ̀ máa dára. Àmín. Àánú Ọlọ́run, ìbùkún Ọlọ́run, ògo Ọlọ́run á farahàn náà ayé wa. Oṣù yìí oṣù ayọ̀ wa ló máa jẹ́. Àmín. A kí gbogbo àwa tí a jẹ́ olóòtú àti olùdarí iléeṣẹ́ Sweet FM
iléeṣẹ́ yìí ò ní jóná o. àmín. ẹ máa tẹ̀síwájú. àmín. àánú ọlọ́run á wá iléeṣẹ́ yìí rí o. àmín. a máa ga sókè sí. àmín. jésù kristi olúwa wa. àmín. àmín. àmín lórúkọ jésù. bàbá ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣé olóòtú. ìdílé ńkọ́ ń bẹ̀. àlàáfíà o. ìjọ ọlọ́run ńkọ́. ọlùpẹ̀ ní fọlọ́run. ṣíṣe olúwa ń tẹ̀síwájú. ọdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. bàbá wa jẹ́ kí n mú ìbéèrè yìí wá kí n kọ́kọ́ fìyẹn ṣíde ètò. ọlọ́run agbọ́ jésù máa gbóyìnbó agbọ́ jésù dẹ̀ ti ń gbóyìnbó báyìí àbí bẹ́ẹ̀ kọ́. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ó dáa jẹ́ kí n ṣe báyìí bàbá wa. ẹ̀yin ni alága olúwa ló yàn yín sí ipò gẹ́gẹ́ bí alága ìjọ agbọ́ jésù ní ìpínlẹ̀ Ògùn. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ yín níbo níṣẹ́ dé dúró. ẹ ṣé olóòtú. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. olúwa ṣeun. ní Ogun State lábẹ́ ìṣàkóso agbára ẹ̀mí mímọ́ àti ọlọ́run alààyè èmi ni alága kejì ní ìpínlẹ̀ Ògùn ní agbára ọlọ́run tó bá àti pé ọdún mẹ́wàá tí a gba Ogun State chapter. ọdún mẹ́wàá tí mo fi jẹ́ alága kejì tó wà ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ àwọn oríṣiríṣi àtúnṣe láti ṣe láti lè jẹ́ kí orúkọ agbọ́jésù kó di ìmúyangàn láwùjọ. láàárín ẹ̀ ńgbà tá a wà dé tí wọ́n fún wa lóògùn State chapter ńlá rẹ́gísítà agbọ́jésù Ogun State sí CNS Unification Ogun State. òun náà la rẹ́gísítà sí Ogun State OAIC. tí àfidẹ́ni tí ó lè ní slot àti position ní State Executive Council Ogun State OAIC. torí pé agbọ́jésù national wa náà ti rẹ́gísítà sí regional body OAIC sí wọ́n fi láǹfààní láti wà ní group B. so yẹn ń fún wa láǹfààní níbi gbogbo tá a bá ń dé láti lè máa fi yangàn pé agbọ́jésù ó ti yàtọ̀ sí ojú tí wọ́n fi ń wò ó. ojú tí ìwòye àwọn ènìyàn ni pé agbọ́jésù tó ń sọ pé agbọ́jésù má gbóyìnbó kì í ṣe agbọ́jésù ò gbóyìnbó. agbọ́jésù gbóyìnbó àwọn ò lè má gbọ́ ti ọlọ́run kó máa gbọ́ tòyìnbó. ìtumọ̀ tí wọ́n fi ń pe agbọ́jésù ní agbọ́jésù má gbóyìnbó kì í ṣe pé torí pé kò kàwé tàbí pé kò gbóyìnbó. ohun tí bàbá ń ṣe nígbà yẹn ni pé òun gbàdúrà lọ́wọ́ òyìnbó ń pè ní ibi iṣẹ́ reluwé tí bàbá ti ń ṣiṣẹ́ ńgbà yẹn pé ara ẹ sọ fún òyìnbó pé mi ò lè má gbọ́ tó ọlọ́run kí wọ́n máa gbọ́ tó òyìnbó. gbọ́ lọ́wọ́lọ́wọ́ òyìnbó tí n bá gbọ́ ti jésù tán máa gbọ́ tó òyìnbó. wọ́n fi ń pe bàbá ní agbọ́ jésù má gbóyìnbó. ìṣèpá ò gbóyìnbó àti ní professor engineer oríṣiríṣi ẹ̀dá ló wà ní à ń bọ̀ lápá bẹ́ẹ̀ à ń bọ̀ lápá bẹ́ẹ̀ bàbá à ń bọ̀ lápá bẹ́ẹ̀. ó dáa ǹjẹ́ ìlànà kankan wà fún ìbáwí àti ìtọ́ni nínú ìjọ agbọ́ jésù? ǹjẹ́ ìlànà kankan wà fún ìbáwí àti ìtọ́ni nínú ìjọ agbọ́ jésù? ẹ ṣe olóòtú. kò sí kódà bó jẹ́ ìjọ abẹ́lé tó jẹ́ àṣẹ̀ṣẹ̀dálẹ̀ tí ò ní sí ìlànà tàbí ètò ìbáwí. constitution tí ó ń darí agbọ́jésù conference national ó wà. nígbà táwa náà dẹ̀ gbaṣẹ́ gẹ́gẹ́ bí alága lógun state àjọba tó ṣe kọjá ó ṣe báyìí lọ fún wa lógun state tí à ń tẹ̀lé. tó yẹ pé ẹ̀yà kan wà mẹ́tò jẹ́ pé wọ́n pè ní discipline. so téèyàn bá ṣẹ̀ sí òfin yìí àwọn disciplinary committee wọ́n á dá sẹ̀ríà fún gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tó bá dá bá ṣe lọ bó ṣe là sílẹ̀ gẹ́gẹ́ bí òfin wa náà ṣe wà ní orílẹ̀-èdè nàìjíríà tá à ń tẹ̀lé bẹ́ẹ̀ náà làwa náà lófin tó ń gáìdì agbọ́jésù. bẹ́ẹ̀ làwa náà ṣe ní. ẹ jẹ́ ká wá wò wọ́n ní àwọn wòlíì èké yẹn wọ́n ní èmi kọ́ mo sọ o ọ̀rọ̀ àìsàn kan ló sọ bẹ́ẹ̀. wọ́n ní àwọn wòlíì èké yẹn agbọ́jésù ni wọ́n pọ̀ sí jù. wọn ò lè bá wọn wí wọ́n ti pọ̀ jù lágbọ́jésù. àwọn ọmọ kéékèèké tó jẹ́ wòlíì èké tó wọ́n fẹ́ ṣiṣẹ́ agbọ́jésù ibẹ̀ ni wọ́n pọ̀ sí jù bàbá wa. kí ni ojú ìwòye yín sí ọ̀rọ̀ yìí? ẹ ṣe olóòtú. gbogbo ìjọ lágbàáyé lónìí lọ́n fókọ̀sì lórí agbọ́jésù. kí ló dé tó rí bẹ́ẹ̀? n tó fà á ni pé àwọn tí à ń ṣe tá a rẹ́gísítà ẹgbẹ́ tí wọ́n bá pè rẹ̀ tí wọ́n bá mú wòlíì kan tó bá pé wòlíì ní òun o kàn lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé parish wo ló belong sí kàn béèrè pé district wo ló belong sí kí lórúkọ state chairman ẹ àwọn béèrè mẹ́ta ìta bá béèrè lọ́wọ́ èèyàn tí ó bá ń ṣe wáyé ìṣọmọ agbọ́jésù. kò ń ṣọmọ agbọ́jésù. yes torí pé
lọ́wọ́lọ́wọ́ báyìí national wa à ń ṣe church registration lọ́wọ́. ní national àti àgbọ̀ Jésù. àwa Ogun State náà ń ṣe tiwa tá à ń ṣe data pè ní database. a fẹ́ mọ ọmọ ọkọ tòótọ́ àtẹni tó jẹ́ mẹ́mbà ọmọ àgbọ̀ Jésù tòótọ́ tó ń bá wa ṣe. ẹni tí kò bá ti sí orúkọ ẹ̀ nù database wa tó bá ṣẹ̀ tàbọ̀ bá mu à gbé database wa sílẹ̀ tá a máa fi wò pé ṣé register member ni. torí ó máa format yẹn wà tó ayé next of kin wa ń bẹ bóyá àsùwọ̀pọ̀ dálẹ̀ ìjọ ni o bóyá ìwọ ló dájọ́ ẹlẹ̀ ni o bóyá nǹkan kan ni o gbogbo yẹn ló ti wà nù data tá a ṣe fún láti lè mọ who and who in àgbọ̀ Jésù. so kò ṣe pé bóyá àgbọ̀ Jésù ibẹ̀ ni àwọn ọmọ pápánjú àbí nǹkan kan pọ̀ sí. ohun tí àwọn èèyàn fi ń pè é tí wọ́n fi ń ròyìn pé wòlíì èké pọ̀ lágbọ̀ Jésù kò kọjá pé orí òkè tó pa gbogbo wa pọ̀. orí òkè yẹn ń sìn kí n má sọ̀rọ̀ débẹ̀ tí n bá sọ̀rọ̀ débẹ̀ ń sìn ní mò ń polówó ọjà ni ṣùgbọ́n mi ní màá kàn lọ níbi oṣù yìí ní orí òkè Agelu tí gbogbo wọn máa ń lọ gùn tó máa ń gùn. Sacred ń lọ ọbẹ̀ mùsùlùmí ń lọ ọbẹ̀ ìtànà ń lọ ọbẹ̀ kò sẹ́ni tí kì í gorí òkè yẹn movement ń lọ ọbẹ̀ even àwọn movement nílé ń bẹ̀ Sacred nílé ń bẹ̀ wọ́n nílé l'Agelu tí wọ́n kọ́lé síbẹ̀ tí kálukú wọn dẹ̀ ń lọ forí balẹ̀ tó ń worship lórí òkè yẹn. so wá sọ pé Agelu yìí ibẹ̀ lórí ìrun àgbọ̀ Jésù ni. so kì wá ń ṣe wípé gbogbo ẹni tó bá wá ti pé ra ẹ̀ lágbọ́ Jésù gbogbo ẹni tó bá wá ń lọ bẹ̀ yẹn wọ́n bìlù pé àgbọ̀ Jésù náà ni wọ́n ṣùgbọ́n ẹni tó bá rẹ́gísítà pẹ̀lú àgbọ̀ Jésù ó ń lámọ̀ pé àgbọ̀ Jésù ni ẹni tí ò bá rẹ́gísítà pẹ̀lú wa kì í ṣàgbọ̀ Jésù ẹni tí ó lè kọ́ àti ń lọ ní àti ní àwọn task force tí wọ́n lọ sọ pé tí wọ́n bá ti rí signboard kan tó bá kọ àgbọ̀ Jésù sínú ẹ̀ kan lọ wọ ID ẹ̀ kan wò ó pé ń bò ní parish yẹ ń bò ní district yẹ tálá làgbà ẹ bolo ti gbàlànà gbogbo àwọn ìbéèrè yẹn ti ń lọ ńlẹ̀ tá a ti ń ṣẹlẹ̀ lórí so wọ́n máa fi ojú wòlíì èké wo àgbọ̀ Jésù gbogbo àwọn tó bá ń ṣe wọ́n ń ṣẹ̀sìn Ọlọ́run ni torí pé kì í ṣe Bíbélì sọ pé kì í ṣe gbogbo ẹni tó ń pè mí ní Olúwa Olúwa ni ó wọlé ìjọba ọ̀run bọ́dẹ̀ sọ fún mi pé ẹni rere kan kò sí bí kò ṣe bàbá mi ti ń bẹ lé ọ̀run bàbá wo láwọn lẹ́yìn aṣọ ara ni ní mùsùlùmí ni ní ẹlẹ́yà ìbílẹ̀ ni kò sí kó má sí kọ̀ǹda nínú rẹ̀ sí ṣùgbọ́n kọ̀ǹda yẹn ó wá pọ̀ jura wọn lọ lágbọ́ Jésù mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà ni pé tí wọ́n bá mú yàn kan tó bá sọ pé àgbọ̀ Jésù lòun ẹnì kan kàn sí mi ní Ogun State yìí. ní Ogun State yìí. yes. tó bá mú èèyàn kan nídìí ìwà ìtọ́. tó bá pé ọmọ àgbọ̀ Jésù lòun. tó lámọ àgbọ̀ Jésù lòun. ẹnì kan kàn sí mi. kàn kàn sí yín. yes àádẹ́ béèrè pé ń bo ni ibi tó belong sí. lọ́wọ́lọ́wọ́ àwọn kọ́mítì wa kan ń ṣiṣẹ́ lọ́wọ́ lábẹ́nú tí wọ́n kàn ń wọnú ìjọ kákàkiri tí wọ́n ń ṣiṣẹ́ lọ tí wọ́n dẹ̀ ń wo pé ń bo ni àwọn èèyàn yìí wà bọ́ bá ti kẹ́fírí ẹni tó ń hùwà bàjẹ́ kan ètò kan there was a time tí wọ́n mọ ẹnìkan tó ó gòkè àjà tó wọṣọ bí aṣọ eégún tán lọ́ọ́ máa gbọ́ Jésù immediately ni mo step in mo dẹ̀ sọ fún ọ pé ẹ lọ wádìí ẹ gbà tó máa wádìí lọ wádìí bọ̀ ọ̀tọ̀ níjọ tó belong sí kì í ṣàgbọ́ Jésù at the end of the day agbẹ́rọ̀ ẹ̀wọ̀ unification ló sanction ẹ̀ wọ́n dẹ̀ fún ní penalty wọ́n ní kó bọ́ṣọ àdúrà lẹ̀ kó dẹ̀ ti ṣọ́ọ̀ṣì yẹn pa ṣùgbọ́n at the end of the day wọ́n yan pé kíjọ má kú toró alàgbàjọ ló dẹ́ṣẹ̀ kí a gbọ́dọ̀ torí ti ẹ̀ka tìjọba ká jẹ́ kí ìjọ kú ẹgbẹ́ ẹ̀dá òun padà lọ sí ẹ̀ka àjọ wọn kan kó sì lọ tún ṣẹ́kọ́ kó lọ gba ìtọ́ni lábẹ́ ìjọ yẹn kì í ṣọ́ máa gbọ́ Jésù ṣùgbọ́n bí wọ́n bá ti rẹ́ ní wọṣọ pupa wọn alágbọ́ Jésù wọn alágbọ́ Jésù ni lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ẹ bá dé orí òkè wa ní Àgélú bẹ̀rẹ̀ látọ̀ ní 24 di 27 wọ́n ẹ̀ lè rí aṣọ pupa aṣọ blue aṣọ red àwọn tẹ́ ẹ bá tọ́ bá wọ̀ wá bóyá àwọn tí wọ́n ń wò yí pé tọ́ bá wọṣọ blue tàbí purple wá sórí òkè yẹn tọ́ bá ti wọ̀ wá kán lè dára wọn mọ̀ yí pé tẹ́ ẹ bá ti ń lọ ìbá ìlà wa torí ẹ̀wọ̀n máa ń sọnù bíi ní orí òkè wọn kì í máa dára wọn mọ̀ so oníkálukú ń wọṣọ yẹn láti fi dára wọn mọ̀ lórí òkè ṣùgbọ́n tá a bá fẹ́ gòkè lọ́jọ́ tá a máa gòkè gangan ẹ lè rí kẹ́nìkan wọ coloured white ní gbogbo wa máa wọ̀ àgbọ̀ Jésù òkè wọ coloured mọ́ ohun tó dẹ̀ fi ń di pé máa rí coloured kò sí ibi tí ò sí coloured o. kò sí ibi tí ò sí coloured. ìtànà ń wọ coloured. oyè náà coloured náà fi ń dá oyè oníkálukú mọ̀. ní ìtànà pé bó bá wọ̀ o wọ́n ti mọ̀ pé wọ́n tó bá wọ yellow wọ́n ti mọ̀ rú oyè tó jẹ. tó bá wọ purple wọ́n ti mọ̀ rú oyè tó jẹ. tó bá wọ brown wine colour wọ́n ti mọ̀ rú oyè tó jẹ. sínú oyè ló jẹ. so táwọn bá wá wọ coloured tí wọ́n wò ní wò pé papanjo nẹ̀ ń tó wọ coloured.
àṣìṣe ni misconception ni. ó dá ẹ jẹ́ ká wò báyìí bàbá wa àkọ́kọ́ mo kí ọ̀rọ̀ yín lẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ ń gbé wa nílé bàbá wa sọ wípé tẹ́ ẹ bá ti mú wòlíì kan nídìí ìwà ìbàjẹ́ tó bá ní ọmọ agbọ́ Jésù lòun ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní kẹ́ ẹ kàn sáwọn. bẹ́ẹ̀ni. màá tún sọ lẹ́ẹ̀kan sí wọ́n ní tẹ́ ẹ bá ti mú wòlíì kan nídìí ìwà ìbàjẹ́ ní ìpínlẹ̀ Ògùn tó sọ pé ọmọ agbọ́ Jésù lòun wọ́n ní kẹ́ ẹ kàn sí àwọn. bàbá wa ẹ jẹ́ ká lò báyìí ẹ jẹ́ ká wo orí social media lónìí ẹ jẹ́ ká wo oríṣiríṣi tó ń lọ níbẹ̀ lórí social media oríṣiríṣi àrà tó ń lọ níbẹ̀ wọ́n á rí èèyàn kan àwọn àtẹlẹ́mì wọ́n jọ máa fi èdè dára àwọn yẹlẹ́mì tó wà lẹ́yìn orí òkè ó dà ẹ jẹ́ ká wò tí ẹnikẹ́ni bá wu ìwà ìtọ́ lórí social media pẹ̀lú aṣọ àdúrà wọ́n á ní ọmọ agbọ́ Jésù ni àwọn àmì wo ni a lè fi dá ọmọ agbọ́ Jésù tòótọ́ mọ̀ ṣé mọ̀ pé tá a bá rí movement àwọn pé movement lélẹ̀ tá a bá rí sacred àwọn pé sacred lélẹ̀ àwọn àmì wo la fi mọ̀ pé ọmọ agbọ́ Jésù lélẹ̀ yìí o eléyìí ò ń ṣe ọmọ agbọ́ Jésù àwọn àmì wo. ẹ ṣe olóòtú sórí Bíbélì sọ pé nípa èso wọn la ó fi mọ̀ wọ́n gbogbo ẹni tó jẹ́ ọmọ agbọ́ Jésù tòótọ́ ìmúra ẹ̀ tó bá múra adéfìlà onígun mẹ́rin. adéfìlà onígun mẹ́rin. tó bá jẹ́ àgbà olóyè tàbí olùdásílẹ̀ ìjọ. adéfìlà onígun mẹ́rin. adéfìlà onígun mẹ́rin. bẹ́ẹ̀ wòlíì adéfìlà onígun mẹ́rin. torí pé mò ń bọ̀ programu yìí mi lè torí pé à ń fọ̀wọ̀ fún Ọlọ́run Mósè tá a bá ń lọ programu yìí fìlà onígun wà nù mọ́tò. tẹ́ ẹ lè dé. mo lè dé. ṣùgbọ́n mo ń wá fún àfẹ́wá interview lélẹ́yìí ṣe pé kò gba ìmúra dọ́yìndọ́yìn pé ká wá dira ká wá máa kó òkú kẹ̀kẹ́ pé a gbọ́dọ̀ sí eléyìí ṣùgbọ́n pé èèyàn wá sọ pé ọmọ agbọ́ Jésù tòótọ́ apart from pé ìmúra ẹ̀ a ní àwọn àmúyẹ kan tá a náà mọ̀ pé eléyìí ọmọ wa leléyìí lára ẹ̀ ni mo sọ pé registration wa tẹ́ bá dé ìjọ yẹn ẹ béèrè pé kí ni ibi ẹ̀ka àjọ yìí tó ti wá níbo ló belong sí parish wo ló belong sí nínú agbọ́ Jésù àti lọ fa ọmọ kan ní àdúgbò àgbègbè kan lábẹ́òkúta ń bẹ yìí tó sọ pé tó kọ agbọ́ Jésù sínú orúkọ ẹ̀ ó tó wá porúkọ ẹ̀ ní Ohun Akíntóbi ẹ lọ gbé wa. òun nìkan Akíntóbi tó yányán. àtàn gbèdé bó ló ti gbẹ gbàlànà bó ló ti gba ìtọ́ni tálálà gba ẹ Akíntóbi bó ń tiẹ̀ lọ́mọ Ìjẹ̀bú lòun. but àwa ló ń ṣẹ́gun mo ní ẹgbọ́ Jésù dẹ̀ ló pé rẹ̀ ò ní sórí òkè májẹ̀mú yẹn o. ẹ lọ gba signboard yẹn. gẹ́gẹ́ bí alága ní ìpínlẹ̀ Ògùn ẹni kò ní ṣe orí òkè májẹ̀mú yẹn. kò ní ṣe o. pé at the end of the day àwa find out pé kì í ṣọmọ agbọ́ Jésù. kì í ṣọmọ agbọ́ Jésù. torí pé wọ́n ń lọ sórí òkè Àgélú ọ̀pọ̀lọpọ̀ wọn máa ti ra Bíbélì ra ọ̀pá lọ́dọ̀ àwọn tí ń tà á kì í ṣe agbọ́ Jésù nìkan ló ń wá bẹ́ẹ̀ wọ́n wá délé wọ́n lé ọ̀pá táwọn ráàyè Ọlọ́run Akíntóbi ló fà wọ́n bàbá àdúrà dẹ̀ ń gbé wọn ṣépè ni pé ẹgbẹ́ni tó bá borúkọ agbọ́ Jésù jẹ́ bí ó ṣe rí fún rèé o torí ẹ̀ làṣírí wọn ṣe ń tú àmúyẹ tá a fi mọ ọmọ agbọ́ Jésù àwa tá a jágbọ́ Jésù mọ́ra wa ẹ mọ̀ dáadáa tá a bá ti ríra wa mọ́ra wa tá a bá fẹ́ kí wọ́n sọ pé olùtọ̀mọ́lẹ̀ o. tẹ́ ẹ bá fẹ́ kí ká sọ pé olùtọ̀mọ́lẹ̀ ẹ jẹ́ kémi kẹ́yìn báyìí olùtọ̀mọ́lẹ̀ o. tọ̀mọ́lẹ̀ ayọ̀ wa. n tẹ́ ẹ máa fi dáhùn nìyẹn ìyẹn pé nínú ìkíni ẹ máa ń dá ara yín mọ̀. ẹ wá pé mo lọ kéèyàn olùtọ̀mọ́lẹ̀ o kò ń wò kò mọ ohun tó máa wí. kò ń ṣọmọ agbọ́ Jésù. ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbé wa nílé bàbá wa tí wọ́n jẹ́ alága fún ìjọ CNS Church agbọ́jésù conference ní ìpínlẹ̀ Ògùn State Chapter àwọn ni wọ́n wà lórí ètò Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji JP bàbá Kamka tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ àwọn ni àlejò wa lórí ètò tòní ṣé ń gbọ́ bá a ṣe mú wa tá a bá ẹ jẹ́ ká a máa dókè lọ́hùn tá a bá ti wá padà dé a máa ṣí ojú òpó sílẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé tẹ́ fẹ́ dá sí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣé púpọ̀ wípé ẹ wà pẹ̀lú wa lórí Kerubu serafu, ìlú tí a tẹ̀ sí o, yé báwo ni yóò ti ṣe fara sí.
Ọlájùmọ̀kẹ́ tí Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry tuntun dé. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ méje. Ọjọ́ Tuesday, July 7 títí di Monday, July 13, 2026 ní ìsọjí ọlọ́jọ́ méje náà yóò wáyé. Ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́, Open Field, opposite Polaris Bank, Ìtòrí Ewékòró, Ogun State. Tíkẹ́ẹ̀tì wá bá adániwáyé pàdé. Báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. Luke 1:25 ní àkòrí. Ọ̀rọ̀ Ọlọ́run tó kún fún àṣẹ, àdúrà àgbáyọrí pẹ̀lú ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀. Orin ẹ̀mí ti fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àti olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Ní Olúwa yóò fi já ìdí ọlọ́jọ́ pípẹ́ rẹ̀. Olùgbàlejò Prọfẹ̀tẹ̀sì Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́, convener Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry. Máa wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ ìwòsàn àti ìtúsílẹ̀ fún ayé gbogbo ènìyàn. 08100691936. Ọwọ́ amúnisìn lára rẹ̀ máa gbiná nínú àdúrà. Àfikún ọ̀yá wa o. ẹ wá ọlọ́run nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tó wà nítòsí. wá bá ọlọ́run pàdé ní mountain of perfection lórí òkè àṣepé tó wà ní nọ́mbà 28 ọlọ́run lóhùn street ọlọ́run ṣògo òkè odò ọbàntòkọ abẹ́òkúta Ògùn state. bí àwọn èsì wá ṣe lọ nìwọ̀nyí, gbogbo ọjọ́ monday ní ìpàdé àwọn àfàdúrà jagun bẹ̀rẹ̀ ní dédé agogo 4 sí aago 7 àṣálẹ́. gbogbo ọjọ́ wednesday ní ìpàdé másọkúnmọ́ bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí 12 ọ̀sán. wá gbàdúrà kí ogun ayé rẹ ṣẹ́ nínú ìṣòro àṣálẹ́ agbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ friday bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí. gbogbo wednesday thursday àti friday kẹta nínú oṣù òun ni òru dídá ògo mi padà, eléyìí tó bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí. èsì ọjọ́ ìsinmi náà ò gbẹ́yìn bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí aago 12 ọ̀sán. fún àdúrà ìgbaniníyànjú ẹ pè reverend pastor samuel erinkintola bàbá orí òkè àṣepé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07038667463 tàbí 07018605539. jésù ń retí rẹ o, jésù lolúwa. Àwa ni ìmọ́lẹ̀ ayé, kérúbù séráfù, ìlú tí a tẹ̀ sí òkè, báwo ni yóò ti ṣe fara sí? Jẹ́ ká ṣiṣẹ́, jẹ́ ká ṣiṣẹ́, jẹ́ ká ṣiṣẹ́, ká lè rí bàlá níkẹyìn. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. ọ̀rọ̀ ìjọ agbọ́jésù mágbóyìnbó òun ni à ń gbéyẹ̀wò lórí ètò tòní, níbi tí a ti ní bàbá wa tí wọ́n jẹ́ alága fún ìjọ Cherubim and Seraphim Church agbọ́jésù conference Ogun State chapter, bàbá wa special apostle prophet Dr. Samson Adeniji JP, bàbá kamka. àwọn ni Ọlọ́run lò tí wọ́n ń bá wa sọ̀rọ̀ lórí ètò tòní. fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé sórí ètò yìí, bóyá ẹ̀yin náà ní ìbéèrè kan tàbí tẹ́fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa, ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí. a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ fẹ́ béèrè ìbéèrè kan ni, ẹ̀yin náà fẹ́ dá sétò tó ń lọ lọ́wọ́lọ́wọ́, àbọ̀ ẹlòmíràn kan tàbí òmíràn tẹ́ fẹ́ sọ, ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. ẹ ṣé olóòtú. bàbá wa jẹ́ kí n mú ìbéèrè wa. wọ́n ní àwọn ọ̀dọ́ inú ìjọ agbọ́jésù wọn kì í kàwé, àfi kí wọ́n máa lu ìlù àkúbà kiri, kọ́ máa lọ sí ìṣòro. èèyàn kan ló sọ lé mi tiẹ̀ fẹ́ kọ́ ọmọ mi máa súnmọ́ wọn rárá torí wọn kì í kàwé, wọn fẹ́ kàwé, wọn nìkan ṣe, àfi kọ́ máa gorí òkè, kọ́ máa lùlù àkúbà kiri, kọ́ máa lọ ṣòro kiri. bàbá wa kí lójú ìwòye ń sí ọ̀rọ̀ yìí? ẹ ṣé olóòtú. kò sí táwọn èèyàn ò lè sọ. bí èèyàn ò bá fẹ́ràn èèyàn, kò sí tẹ́nìyàn lè ṣe lójú ẹ̀ tó máa dáa. bí èèyàn ò bá fẹ́ràn èèyàn, bẹ́ẹ̀ni, kò sóhun tẹ́nìyàn lè ṣe lójú ẹ̀ tó máa dáa. ẹ jẹ́ kí a máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀
ní gbogbo ohun tá a bá máa sọ yóò lè jẹ́ kó yé wa pé ẹnikẹ́ni tí kò bá sì sọ nínú ọ̀rọ̀ olóhùn náà lẹ́ni pípé. Tá a bá wá ń tọ́ka àléébù sí ìjọ kan tá a bá ń wo ìjọ yẹn pé àwọn ṣe báyìí àwọn ṣe báyìí presently lọ́wọ́lọ́wọ́ mo sọ fún yín nígbà kan rí pé ẹ̀dẹ̀ ti gbàlejò ọ̀dọ́ yẹn náà ní bíbí 2 or 3 weeks ago. Ó ní alága àwọn ọ̀dọ́ ní Ogun State ṣe master degree holder. master degree holder ni. ẹni tó dẹ̀ jẹ́ national president wa ní conference wa is also a master degree holder, is a civil servant. So pé wọ́n wá ń lu àkúbà lọ́dọ̀ wa ní Ogun State as at now. Ọmọ mo ṣẹ̀ṣẹ̀ sign letter ẹnìkan tó ń lọ represent wa wọ́n slot oyè kan sí oyè South West kan Yowe kan sí Ogun State OIC. Ogun State OIC youth on forward ẹ̀ sí Agbọ́jésù bá wa ní ká lọ present candidate. Ọmọ tí mo present ṣe degree holder ni. degree holder ni. degree holder ni ló ń represent wa ní South West kan ní Yowe kan. So àwọn ọ̀dọ́ wa ń kàwé àwa tá a wà ní ọ̀dọ̀ wa ń bí àwọn ọ̀dọ́ yẹn ní database tó yẹ pé o máa state qualification ẹ̀ síbẹ̀ ohun tó o bá ń ṣe wà state ẹ̀ síbẹ̀ kan tó accept ẹ̀ wọlé and there is always a training upon training youth campaign tó ń ṣe doctrine ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè ń wáyé torí pé àwọn tó ń darí wa tó ń darí ọ̀dọ́. Hello. ẹ káàsán sà. Ẹ káàsán. kí lorúkọ yẹn àti ibi tẹ́ ti ń pè wá ẹ káàbọ̀ sórí ètò Ohun Àwọn Kérúbù. Orúkọ mi ni Elijah láti Kútọ̀. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa Elijah láti Kútọ̀. Mo fẹ́ ní kí n kí bàbá wa Adeniji Kamka. ẹ ṣé o. Alága fún gbogbo Agbọ́jésù ní Ogun State pé wọ́n kó òun látàárọ̀. ẹ ṣé olóòtú ẹ ṣé o. Ká má parọ́ fúnra wa Agbọ́jésù ti di ọ̀tún lásìkò tiwọn. Wọ́n ti ṣe ribiribi ní tòótọ́. sọmọ Agbọ́jésù lẹ́yìn ni. Èmi ò sọmọ Agbọ́jésù. ó dà ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ àwọn pẹ̀lú ìjáde sí wọn pẹ̀lú ìsọ̀rọ̀ sí wọn ẹ máa mọ̀ pé Agbọ́jésù ti yàtọ̀ sí tànà. Ohun tí wọ́n jẹ́ ń sọ òtítọ́ ni. Tábà wá yọpa Agbọ́jésù kan tó ń ṣe ohun tí ò dá ó tún wà sí wọn ló wà sí gbangba. Mo kí wọn pé wọn kò rò wọ́n kún àtúntò wọ́n kún àtúnṣe fún Agbọ́jésù. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé bàbá. ẹ káàbọ̀ sórí ètò bàbá ẹ káàbọ̀ sórí ètò. ọ̀rọ̀ rí bàbá wa ẹ̀ ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìkẹ́kọ̀ọ́ àwọn ọ̀dọ́ nínú ìjọ Agbọ́jésù ó yá bàbá wa. ní ibi tá a bá dé nínú ìjọ tiwa a make sure pé gbogbo àwọn ọmọ tó wà lábẹ́ tó wà níbẹ̀ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ gbogbo scholarship tán fáwọn kan pé kán lọ ṣe jamb lẹ́nujọ́ mẹ́ta ó ní iye àwọn tí Ọlọ́run lò wà fún láti lè pè kán gba jamb tán dẹ̀ ṣe jamb kò sí ọmọ tó wà ní state level wa máa ń compulsory ẹni ọmọ ẹ gbọ́dọ̀ kàwé. ọmọ ẹ gbọ́dọ̀ kàwé. ó gbọ́dọ̀ kàwé dandan ni torí pé láì sí ìwé o ò lè dókè o ò lè rí nǹkan tó yé àwọn èèyàn ń rí wọn náà ò lè ní àwọ̀ láti fi sọ̀yà ṣé wàá rí lórí pé àwọn kan ń lu àkúbà wọ́n ń lu àkúbà kiri profession ibi tó ní kálukú fi ń yin Ọlọ́run ẹ̀ being a master degree holder àbí mo jẹ́ ẹni tó kàwé tó ní PhD kò ní kó má lùlù torí pé ẹ̀bùn tọ́lọ́run fún tó fi ń yin Ọlọ́run ẹ̀ nìyẹn tí láti ìpìlẹ̀ bàbá wa ṣe Moses Orímọládé tún ọ̀la ṣe tí wọ́n dá Kérúbù àti Séráfù sílẹ̀ ìlú àkúbà òun ni wọ́n fi yin Ọlọ́run ìgbàlódé òun ni drum set òun ni gángan wọnú Séráfù so táwọn kan bá wá torí pé òun ti kàwé tó wá dé tí bàbá ẹ̀ náà lọ léèwé tó dé kó wá torí pé òun ní kò má òun lè lu àkúbà o bóyá ìlú àkúbà yẹn lọ́lọ́run fi ṣẹ́ ogun ayé ẹ̀ ni tó wá lóun olùmọ́ tógun bá débọ̀ ló ìfẹ́ ṣẹ́gun ẹni ń lu Agbọ́jésù ń lu àkúbà ó tiẹ̀ tún ti modernize ẹ ti rí pé wọ́n á tún tòlú wọ́n á tún tó bíi mẹ́rin bíi mẹ́jọ wọ́n á tún máa lù wọ́n á máa làgún ni wọ́n máa ń dùn pẹ̀lú ẹni tí wọ́n máa ń pè ní àlùlà náà ń pè àwọn ọmọ alálùlà àlùsóríire ni alórí ẹlẹ́mìí tí wọ́n sọ yìí kò sí ìjọ Agbọ́jésù ní Ogun State as of today
tó láǹfààní láti gba ẹlẹ́mìí ju ẹ̀ẹ̀kan lọ lọ́dún. Tó ní àǹfààní láti gba ẹlẹ́mìí ju ẹ̀ẹ̀kan lọ lọ́dún nínú ìjọ agbọ́jésù. bẹ́ẹ̀ ni kò dẹ̀ gbọ́dọ̀ kọjá ọjọ́ méje. kò gbọ́dọ̀ gbàjọ ẹlẹ́mìí ju ẹ̀ẹ̀kan lọ lọ́dún, kò dẹ̀ gbọ́dọ̀ gbàjọ ọjọ́ méje lọ. ọjọ́ méje. bí a bá wá rí ìjọ torí pé wọ́n ní alága ibùjókòó ẹ̀ lógùn state kò lè rí gbogbo ẹ̀ torí ẹ̀ la ṣe ní ìsọ̀rí pé irú àwọn ìsọ̀rí district àti parishes wọ́n wà. parish ló súnmọ́ ìjọ, àpapọ̀ parish ló papọ̀ tó ń jẹ́ district, so district ló papọ̀ tó di state. So a máa wọ́n dẹ̀ ń ṣèpàdé wọn lóòrèkóòrè láti lè fi mú rìpọ́ọ̀tù ilé wọn wá sí district tí district àwọn rìpọ́ọ̀tù wọn wá sí state. So kò wá ní sí ẹni tẹ́ ẹ bá rí tó ń lọ tó ń lu àìṣọ́ òru ojoojúmọ́ ló ń ṣe ẹlẹ́mìí lójoojúmọ́, ẹ mú rìpọ́ọ̀tù ẹ̀ wá. Ká sọ pé ẹbí báyìí wọ́n ń dà wọ́n láàmú, àti ẹ̀ ti pàṣẹ kí ó tó di ọ̀rọ̀ ogun bandit ṣẹlẹ̀, a ti sọ pé kò sí ìṣọ́ òru any program tẹ́ fẹ́ ṣe ẹ ṣe lọ́sàn-án gan. Mọ́rẹ̀ ló bá da aago méje kó ní ká kù lọ́lé ẹ̀ kó lọ sùn. So àwọn èèyàn dẹ̀ ti tẹ̀lé bó la ti wá rí wọ́n ti wá ń rí bóyá ojú àtijọ́ lẹ́lómi fi ń wò ó àgbọ́jésù àwọn ló ń ṣèṣọ́ òru, àwọn ni wọn kì í sùn, àwọn náà ń lu àkúbà. We have professors among us. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Yes. Ètò Ohun Àwọn Kerubu on FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé tẹnu nǹkan tàbí òmíràn láti bá wa sọ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pè sí bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji JP bàbá Kamka, àwọn ní àlejò wa tí àjọ wà nínú ilé. Bàbá wa wọ́n láwọn wòlíì agbọ́jésù má jẹ́ má jáyàwó ẹ gbà. Bàbá wa lórí irú àwọn ọ̀rọ̀ báyìí kí lẹ rí sọ sí? Ẹ ṣe olóòtú. Ọ̀rọ̀ tí wọ́n bá sọ fún yàn pé wọ́n á jáyàwó ẹ gbà, wọ́n á gbàyàwó ẹ, ṣé bí wòlíì Ọlọ́run pé ó dẹ̀ wo ohun tó ń gbé dání, bá wo ohun tó ń gbé dání. Bàbá wa kan máa ń pòwe kan á ní ìyẹ́ tí ò dá lára gún tí igun tú dànù, òun ló lóòṣà okórí tó hẹ̀rí ara mọ́. Ṣé o ti mọ ohun tó wà lára ẹnìyẹn ni? Ṣé o dẹ̀ ti mọ ohun tó wà ń bẹ̀? Àṣìwí àti àhesọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ni. Ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ni. Ẹlòmíì dẹ̀ rèé tí ọba wọnú ayé nísìnyí wá rí pé single mother pọ̀ ju àwọn married person lọ. Ẹni tí wọ́n ti kọ́ lẹ̀tọ́ ní òdà mọ́ tẹ́lòmíì dẹ̀ rí tó fẹ́ ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. Ìṣe wòlíì ó lè má jẹ́ wòlíì ló fẹ́ kó wà nù ìjọ lọ́wọ́ ìjọ káàkiri lágbàáyé lẹ́nìí sìn 90% lóbìnrin tó wà ní church. Bẹ́ẹ̀ni. Àwa ọkùnrin tá a wà ń bẹ àtò 10%. Bẹ́ẹ̀ni. Torí pé àwa ọkùnrin wọn á ní wọn ráyè síjọ. Ṣùgbọ́n bí obìnrin bá ti pọ̀ wọ́n á ní kò sí ọkùnrin mélòó ló wà ń bẹ̀. Ọlọ́run á gbàdúrà wa. Àmín. Agbọ́jésù nìkan kọ́ ló wà o, agbọ́jésù kì í gbàyàwó. Ẹ bá gbóhùn yẹn sókè dáadáa. Agbọ́jésù kì í gbàyàwó. So tó bá fẹ́ yàwó wọ́n lè fẹ́ yàwó wọn ní gbàyàwó. Ọlọ́run á wà pẹ̀lú wa. Àmín. Ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká tún mú àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ wa. Ẹ ṣé púpọ̀ ń pẹ́ wà pẹ̀lú wa lórí ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Ẹ ṣé púpọ̀. Kerubu Serafu, ìlú tí a tẹ̀ sí o, báwo ni yóò ti ṣe bára sí? Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ tí Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry tuntun dé. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ méje. Iṣẹ́ torí mi ṣe bàbá, aráyé lè mọ̀ pé mo ní ọ.
ọjọ́ Tuesday July 7 títí di Monday July 13 2026 ní ìsọjọ́lọ́jọ́ méje náà yóò wáyé ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ open field opposite Polaris Bank ìtorí ewékoro Ogun State tí kẹ́ ẹ ti wá bá a dáni wáyé pàdé. báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. Luke 1:25 ní àkòrí ọ̀rọ̀ Ọlọ́run tó kún fún àṣẹ àdúrà àgbáyọrí pẹ̀lú ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀. orin ẹ̀mí ti fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àti olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ni Olúwa yóò fi já ìdí ọlọ́jọ́ pípẹ́ rẹ̀. olùgbàlejò Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ convener Ọlọ́run kò ṣeun ti prophetic prayer ministry máa wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ ìwòsàn àti ìtúsílẹ̀ fún ayé gbogbo ènìyàn. 08100691936. ọwọ́ amúnisìn lára rẹ máa gbiná nínú àdúrà àfikún ọyá wa o. ẹ wá ọlọ́run nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tó wà nítòsí. wá bá ọlọ́run pàdé ní mountain of perfection lórí òkè àṣepé tó wà ní nọ́mbà 28 ọlọ́run lóhùn street ọlọ́run ṣògo òkè odò ọbántoko abẹ́òkúta Ògùn state. bí àwọn èsì wá ṣe lọ nìwọ̀nyí, gbogbo ọjọ́ monday ní ìpàdé àwọn afàdúrà jagun bẹ̀rẹ̀ ní dédé agogo 4 sí aago 7 àṣálẹ́. gbogbo ọjọ́ wednesday ní ìpàdé másọkúnmọ́ bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí 12 ọ̀sán. wá gbàdúrà kí ogun ayé rẹ ṣẹ́ nínú ìṣòro àṣálẹ́ agbára tó máa ń wáyé ní gbogbo ọjọ́ friday bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí. gbogbo wednesday thursday àti friday kẹta nínú oṣù òun ni òru dídá ògo mi padà eléyìí tó bẹ̀rẹ̀ ní dédé agogo 12 òru sí aago 5 ìdájí. èsì ọjọ́ ìsinmi náà ò gbẹ́yìn bẹ̀rẹ̀ ní dédé agogo 9 sí aago 12 ọ̀sán. fún àdúrà ìgbaniníyànjú ẹ pè reverend pastor samuel erinkintola bàbá orí òkè àṣepé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07038667463 tàbí 07018605539. jésù ń retí rẹ o, jésù lolúwa. ẹ̀yin aráyé gbọ́ ìgbáyé kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. ẹ bá jẹ́ ká kọ́lé ilé ayọ̀ sí òkè ká má ṣe kábàámọ̀ ìgbẹ̀yìn o. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. olùṣe wáyé jọ̀wọ́ wá ṣe wáyé fọ́run. ká lè gbọ́ ohùn ìpè ó ṣeun ká lè sìn ọ́ lókè o. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. ẹni à ń jíṣẹ́ mímọ́ tí Ọlọ́run tún fi rán wa inú ìjọ CNS Church Agbọ́jésù Conference láwọlọ Ogun State Chapter ní a wà pẹ̀lú bàbá wa tí wọ́n jẹ́ alága ìjọ náà ní ìpínlẹ̀ Ògùn. mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji Kamka JP. àwọn ni àlejò wa tí wọ́n wà níbí tajọ́ ń fọ̀rọ̀ wérọ̀ lórí ìjọ Agbọ́jésù ní ìpínlẹ̀ Ògùn, ibi tí wọ́n ti ń bá iṣẹ́ bọ̀, ibi tí wọ́n bá iṣẹ́ dé àtàwọn àtúnṣe kankan tí ó ti ń wáyé ní àárín wọn. bàbá wa kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹni fún gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Agbọ́jésù pátápátá? kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹni fún gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Agbọ́jésù pátápátá ní irú àkókò báyìí? ẹ ṣe olóòtú. ọ̀rọ̀ àmọ̀ràn mi fún gbogbo àwa wòlíì àti olùdásílẹ̀ ìjọ lábẹ́ ìjọ Agbọ́jésù lágbàáyé ó ní pé ká mọ ẹni tí a gbà, ká mọ ohun tí a gbé dání, ká dẹ̀ máa wo Kristi aláṣepé ìgbàgbọ́ wa, ká dẹ̀ máa wò wípé a máa jíyìn fún ẹni tó ní ẹ̀mí wa lọ́jọ́ kan. gbogbo ohun tí a bá ṣe láyé yìí ayé ló mọ̀. à ń lọ jíyìn rẹ̀ lọ́dọ̀ ẹni tó pè wá, tó ràn wá ń ṣe. bàbá wa tó Ọlọ́run lò láti dá ìjọ yìí sílẹ̀, wọ́n ti ṣe tiwọn, wọ́n ti lọ sílẹ̀ ayérayé, ṣùgbọ́n ṣé wọ́n ń fọ̀hún. ká wá kíyèsí bá a ṣe fẹ́ mọ̀lé ìpìlẹ̀ tán fi lélẹ̀ yẹn, ká máa mọ̀lé, ká dẹ̀ kíyèsí ohun tí a mọ̀lé lórí, kí a má bàa gba ìdálẹ́bi lọ́dọ̀ ẹni tó pè wá, tó ràn wá ń ṣe. ìjọ Kérúbù àti Séráfù ní gbogbo àgbáyé níbi tí ó dé dúró, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí ẹgbẹ́ mímọ́ náà ní gbogbo àgbáyé? hello. hello. ẹ káàsán sà. ẹ
káàsán bàbá. yes sir kí lórúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè wá. Orúkọ tèmi ni Pastor Prince Oyèkúnlé Adeniji láti Yewa North Local Government Ayétòrò. ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. Mo kí bàbá wa nínú Olúwa, bàbá tèmi, ọ̀gá mi, bàbá mi Adeniji, ẹ kú ètò náà sà. ẹ ṣé mo dúpẹ́ o. À ń gbádùn yín ní bàbá. ẹ ṣé o. Alága Yewa North Division ló ń kí yín sà. God bless you my brother. Amen, amen. ẹ ṣé o. Ẹ ṣé sà, mo ní kí n pẹ́ kú ètò ní sà o. ẹ ṣé adúpẹ́ o. A dẹ̀ ń gbádùn Sweet FM náà, à ń gbádùn ẹ̀ níbí báyìí. ẹ ṣeun púpọ̀. Ètò là ń gbọ́ yín. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀. ẹ ṣé o. ẹ̀yin tẹ́ bá tún fẹ́ pè wọlé sórí ètò Ohun Àwọn Kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́ 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè. Bàbá wa ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àmọ̀ràn yín fún ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù níbi tó dé dúró. ẹ ṣé kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sà. olóòtú ọ̀rọ̀ àmọ̀ràn mi fún gbogbo ìjọ Kérúbù àti Séráfù òun ni pé ká gbé àgbélébùú tí bàbá wa Mósè Orímọládé fi lé wa lọ́wọ́ ká dìmọ́ ṣinṣin ká dẹ̀ wá tún ṣe aṣọ funfun tí bàbá yẹn gbé lélẹ̀ tó fi lélẹ̀ fún wa pé ká máa wọ̀ yìí ká má jẹ́ kí epo kó ta sí aṣọ àlà yẹn kẹ́rẹ̀ má ta sí torí pé ohun tí ó fọ̀ sínú Kérúbù àti Séráfù ni pé kí ni yóò kẹ́yìn ààyè Kérúbù pẹ̀lú Séráfù. Bí gbogbo wa ní gbogbo ẹni àwọn tó ń wọ kóòtù lẹ́nìí tó ń jẹ́ Pentecostal tó ń wọ agbádá tó ń wọ gbọ́ ẹ̀ tẹ́ bá wo ìpìlẹ̀ wọn ẹ̀ bá Kérúbù Séráfù nú ayé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn inú ìdílé Kérúbù àti Séráfù náà ti jáde àwa tá a wá kù tá a sì wà ń bẹ̀ ká jẹ́ kí àsíá Kérúbù Séráfù yẹn kó máa fẹ́ lẹ́lẹ́ ká máa wo àpéwò àsíá bó ti fẹ́ lẹ́lẹ́ bó ti fẹ́ lẹ́lẹ́ ogun Jésù fẹ́rẹ̀ dènà afẹ́rẹ́ ṣẹ́gun ọ̀rẹ́ dòdìmú èmi fẹ́rẹ̀ dé bẹ́ẹ̀ ni Jésù wí. ká wò pé nígbà tí Jésù bá máa dé kó bá wà ní pípé pẹ̀lú ẹ̀ kí Kérúbù Séráfù kó lè gbadé yè níkẹyìn. ẹ ṣé púpọ̀ bàbá kẹ́ ẹ tó máa lọ orí òkè Àgélú wọ́n ní ẹ má lọ sórí òkè yẹn nǹkan tó ń wọn náà kan lọ ń ṣe ń bẹ́ẹ̀ ẹlòmíì kan lọ bẹ̀ fún fashion ni ẹ̀kan ẹlòmíì kan lọ bẹ̀ ó lọ pàdé ọ̀rẹ́ ni bàbá báwo ló ṣe rí gan-an. èèyàn mẹ́ta ló ń lọlé Ọlọ́run ẹni tó lọ wòran ẹni tí ó lọ gbàdúrà àti ẹni tí ó lọ jó. orí òkè Àgélú orí òkè àṣẹ ni ìlú ògo ni. hello oya. Àgélú o ìlú ògo ara ẹ káàbọ̀ sókè Àgélú a máa ń kọ́ yẹn tá a bá ń lọ sórí òkè yẹn ni bó bá sunkún dórí òkè yẹn wà rẹ́rìn padà wálé ni ó dá mi lójú mo rẹ́rìn jẹ́ ń bẹ̀ because as far back as 1991 tèmi ti ń gorí òkè yẹn títí di àsìkò yìí èmi ò regret o ohun téèyàn bá lọ ni kó rán. ohun tó bá lọ ni kó rán. bẹ́ẹ̀ ni àwọn kan ń lọ lọ́dọọdún ọdún tó ti ń lọ wọn ò tí ì rí ìyípadà nítorí pé tó bá dókè Àgélú ìtasánsan ọbẹ̀ àmàlà àbùlẹ̀ iyán tó ń gbóná fẹlifẹli ibẹ̀ náà máa péjọ sí wọn ò lọ gbàdúrà kì í ṣe fashion ẹni bá lọ sórí òkè gbọ́dọ̀ mọ ohun tí ó gbé òun lọ orí òkè Àgélú kò sí láàrin ìlú débi pé kéèyàn kan dédé rò pé òun fẹ́ ṣeré lọ síbẹ̀ wàá wòye tó o bá fi wọ mọ́tò lọ tó bá dọ̀hún tó bá jẹ́ ọ̀rọ̀ ara ẹ bá ká ẹ lára wàá lọ gbójú wàá kún fàdúrà àdúrà dẹ̀ ń gbà àdúrà ń gbà lórí òkè Àgélú lágbára Ọlọ́run
bẹ̀rẹ̀ látọ̀ ní 23 sí 21 27 lọ́dún yìí ní July tàwa yìí ìbẹ̀lẹ̀ tí máa bẹ̀ sí ní rí ìyanu ńlá. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àmín. Bàbá kẹ́ tó máa lọ ẹ gbàdúrà fún lórí ètò àti gbọ́kàn tó ń gbọ́ yín nílé. Orúkọ Jésù. Àmín. Orúkọ Jésù. Àmín. Orúkọ ńlá Jésù. Àmín. Adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run wa Ṣeun bàbá. fún ètò tèní lórí Ohun Àwọn Kérúbù láti iléeṣẹ́ rédíò Sweet FM 107.1 tí a ti ń sọ̀rọ̀ yìí. Mo gbàdúrà fún iléeṣẹ́ yìí á máa tẹ̀síwájú. Àmín. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi nílé lóko níbi gbogbo tí ọwọ́jà iléeṣẹ́ rédíò yìí dé ẹ̀ ní gbàgbọ́ nù. Àmín. Oṣù keje ó máa pé yín o. Àmín. Gbogbo ohun tí oṣù mẹ́fà ti jẹ yín tí ò san oṣù keje máa san. Àmín. Ẹ máa rí ìyanu Ọlọ́run. Àmín. Oṣù yìí máa ràn yín lọ́wọ́. Àmín. Ìyanu ayọ̀ máa ṣẹlẹ̀. Àmín. Ẹ ní kú fọ̀tàyọ̀ o. Àmín. Àbá ìkà ò ní ṣe mọ́ ìdára. Àmín. Orí yìí ò ní gbàbọ̀. Àmín. Ẹ̀dá yìí ò ní gbàbọ̀. Àmín. Alákòóso ètò yìí Ohun Àwọn Kérúbù on FM Ọlọ́run yóò mú ìtẹ̀síwájú. Àmín. Ògo yín á bú jáde. Àmín. Prógrámù yìí ò ní kú o. Àmín. Àwọn agbátẹrù iléeṣẹ́ yìí wọn ò ní kú o. Àmín. Olùdásílẹ̀ iléeṣẹ́ yìí òun náà ò ní kú. Àmín. Àrí àánú. Àmín. Wọ́n á tẹ̀síwájú. Àmín. Ibi tí ògo wọn ti yẹ kó dé tí ò tí ì débẹ̀ nípasẹ̀ ètò yìí wọ́n á débẹ̀. Àmín. Àánú fọhùn. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ alága fún ìjọ CNS Church Agbójésù Conference ní ìpínlẹ̀ Ògùn State Chapter bàbá wa Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji JP bàbá Kamka tí a pè wá sórí ètò yìí tí wọ́n sì darapọ̀ mọ́ wa a lérò pé tá a bá tún pè nígbà míì bàbá ẹ ó jẹ́ wa lórí ètò yìí. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Bàbá ẹ wá sọ lẹ́ẹ̀kan ẹni tó bá mú wòlíì kan nídìí ìwà ìbàjẹ́ tó bá sọ pé ó máa gbọ́ Jésù lòun ẹni kí wọ́n pè yín bẹ́ẹ̀ni sà ẹni kí wọ́n kàn sí yín bẹ́ẹ̀ni. bàbá wa nọ́mbà wo ni wọ́n lè pè yín sí. Gbogbo ẹni tí ó bá fẹ́ pè bóyá ó ní ìwà àbàjẹ́ kan kó rí àrídájú ṣá o. Kó rí àrídájú. Kó rí àrídájú kó má sọ pé torí pé bóyá àwọ̀ àtẹnìkan ní gbólóhùn aṣọ tẹ́lẹ̀ wọ́n á fẹ́ fẹjọ́ ẹ̀sùn àmì tábà wádìí ló tá a wádìí bọ̀ tó jẹ́ fèkì ni a ní fojú lásán wò ẹni yẹn lásán wò torí lọ́ọ̀yà wa kọ lẹ́tà sí o. ẹni yẹn kó gbọ́dọ̀ rí kó pè mí sórí nọ́mbà mi 080 3437. Bá mi mu díẹ̀ kémi náà lè kọ́ lẹ̀. Ó yá bàbá. 080 34 37 94 75. Ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 34 37 94 75. Nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sí nìyẹn 080 34 37 94 75 080 34 37 94 75. Nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá wa Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji JP bàbá Kamka sí nìyẹn ẹ jẹ́ n tún pè lẹ́ẹ̀kan sí 080 34 37 94 75 ní nọ́mbà tẹ́ ẹ lè pe bàbá sí nígbàkigbà tẹ́ bá ti lé ohun kan pàtàkì nígbà ìjọ Agbéjésù ní ìpínlẹ̀ Ògùn tẹ́ ẹ fẹ́ bá wa sọ ẹ jẹ́ ká tún dókè lọ́hùn ẹ ṣé púpọ̀ wípé ẹ wà pẹ̀lú ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀. ká lè sìn ọ́ lókè o ọba wa. Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ tí Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry tuntun dé. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ń pe gbogbo ènìyàn síbi àgbàyanu ìsọjí ìta gbangba alágbára ọlọ́jọ́ méje. Iṣẹ́ torí mi ṣe bàbá, aráyé lè mọ̀ pé mo ní ọ. Ọjọ́ Tuesday July 7 títí di Monday July 13 2026 ní ìsọjí ọlọ́jọ́ méje náà yóò wáyé. Ní aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ Open Field opposite Polaris Bank Ìtòrí Ewékòró Ogun State. Tíkẹ́ẹ̀tì wá bá a dání wáyé pàdé. Báyìí ni Olúwa ṣe fún mi ní ọjọ́ tó ṣíjú wò mí láti mú ẹ̀gàn mi kúrò lọ́dọ̀ aráyé. Luke 1:25 ní àkòrí. Ọ̀rọ̀ Ọlọ́run tó kún fún àṣẹ, àdúrà àgbáyọrí pẹ̀lú ẹ̀rí lẹ́sẹ̀kẹsẹ̀. Orin ẹ̀mí ti fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ látẹnu àwọn ìránṣẹ́ Ọlọ́run àti olórin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan. Ní Olúwa yóò fi já ìdí ọlọ́jọ́ pípẹ́ rẹ̀. Olùgbàlejò Prophetess Adéjọkẹ́ Ọlájùmọ̀kẹ́ convener Ọlọ́run kò ṣe ó ti prophetic prayer ministry. Máa wà níkàlẹ̀ láti sọ̀rọ̀ àṣẹ ìwòsàn àti ìtúsílẹ̀ fún ayé gbogbo ènìyàn. 0810 069 1936. Ọwọ́ amúnisìn lára rẹ̀ máa gbiná nínú àdúrà. Àfikún ọ̀yá wa o. ẹ̀yin
káráyé gbọ́ ìgbà yẹ kù sí dẹ̀dẹ̀ ẹ jẹ́ ká sìn Jésù káyé tó lọ. Ẹ bá jẹ́ ká. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ láti wá sórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Iná ti gbọ́ ìjọ CNS Church Agbọ́jésù Conference láwọ̀ lọ ní ọ̀sẹ̀ yìí lálọ́wọ́ bó ṣe ń lọ níbẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tá a sì pé bàbá wa tí wọ́n jẹ́ alága wá sórí ètò bàbá wa Special Apostle Prophet Dr. Samson Olú Adeniji JP bàbá Kamka tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn ò dá wa o wọ́n wá pẹ̀lú màmá wa nínú Olúwa Mother in Israel Motunrayo Lawal Mother in Israel Motunrayo Lawal ni wọ́n jọ wá sórí ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Adúpẹ́ òun náà ni wípé gbogbo wa bá ti ń sin Ọlọ́run ẹ jẹ́ ká sin Ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù ẹ jẹ́ ká ṣe é pẹ̀lú ìṣọ̀kan. Lónìí ìjọ the Internal Secretary Order of the Cherubim and Seraphim Ogoeri Ntan Onítẹ̀síwájú International wọ́n ṣe press briefing wọn lónìí ní sísàmìsí 30 years anniversary ti ìjọ wọn. Akí bàbá wa nínú Olúwa Senior Superintendent Apostle Prophet Damilola Stephen Adekunle JP bàbá ògo pé wọ́n kú oríire tí ìjọ náà pé 30 years láyọ̀ àti àlàáfíà. Àgbàdua bí press conference ṣe bẹ̀rẹ̀ lónìí gbogbo bá tún máa ṣe àwọn ètò tó kù lórúkọ Jésù Olúwa yóò pa ìjọ rẹ̀ mọ́ àlàáfíà Ọlọ́run alààyè yóò sì wà pẹ̀lú ìjọ rẹ̀. Bàbá ògo ẹ̀mí tó bẹ̀rẹ̀ ètò yìí náà ni ó parí rẹ̀ láyọ̀ àtàlàáfíà nínú owó nínú ọrọ̀ nínú ojú rere Ọlọ́run alààyè. fún ẹ̀yin tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bẹ́ẹ̀ mi àtọ́kùn ètò Ohun Àwọn Kerubu on FM sọ ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí nígbàkigbà tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bá mi sọ. Ọlábùsí ọmọ ọlọ́jà ọmọ Ogoeri ó dúró gbogbo agbágbá bíi sójà olókùn mẹ́wàá àbúrò Fẹ́mi Daniel nìyẹn. Àdúpẹ́ Sunny Sodiq òun náà wà nínú ilé pẹ̀lú wa Professor Ìgbani àdúpẹ́ o ẹnikẹ́ni nínú wa ọfà ikú ò ní bá wa ọfà ìsàn ò ní bá wa. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi ọmọ babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní agijù ẹ jẹ́ àtúnwọ̀n ọ̀nà Olúwa ṣe. A máa fayọ̀ pàdé lórí ètò Ohun Àwọn Kerubu on FM lọ́sẹ̀ tó ń bọ̀. Ọfà ikú ọfà ìsàn wàhálà àti ìdààmú kò ní dé bá ẹnikẹ́ni nínú wa láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fẹ́ pàdé ìpínlẹ̀ Ògùn orílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ Sweet FM Òkè Tèmídire Abiola Way ìjọ Kerubu àti Serafu lágbàáyé bàbá ìjọ lórí rédíò lórúkọ Jésù ká wà ní àlàáfíà. Ilé